Rasulallah. Assalamu alaikum. Ya Rasulallah. Allahumma salli wa sallim. Ya Ala sayyidina Muhammadin. Rasulallah. Sayyidil Musilina. Ya Rasulallah. Sayyidil Mujahidina. Ya Sayyidil Rakibina. Rasulallah. Sayyidil Sajidina. Ya Rasulallah. Salatan musilatan ala sayyidil musilina. Ya Rasulallah. Assalamu alaikum. Ya Rasulallah. Qadida qatihilati. Ya Rasulallah. Alaikum. Ya Rasulallah. Salatan kamilatan. Ya Wasallim salaman taman. Rasulallah. Ala sayyidina Muhammad. Ya Rasulallah. Ya ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. Ọ̀gáàrí ṣe kọ́lá. إنهم لهم المنصورون. Ọlá oní 20,000. Olíwọ́wọ́ tí. Ya Rasulallah. وإن جندنا لهم الغالبون. Ya Rasulallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله. السلام عليك يا رسول الله. فقد آتينا يا يوم محمد على إبراهيم الكتاب والحكمة. أنا وراء لك من صلاة يوم النبي دادا. وآتيناهم ملكا عظيما. أجيو لسوك دادا صلى الله عليه وسلم. Bàbá wa Mamulaki. Qanita lillahi hanifa. Etí bàbá Mamulaki gbé wọlé nù ní pé ọlá lè ṣe mí. Wa lam yakun minal mushrikin. Ẹ̀yin fẹ́ yòǹbó ànábì ẹ̀ máa ka newspaper. Shakiran li bàbá wa Sheikh Ahmed Al-Mukhtar. Agbada sí ibú mẹ́jọ yóò tọ́ ìwé ayé. Òyìnbó sírọ̀tì mustaqim. Wa idh qala Isa ibn Maryam Annabi Isa. Bani Israil. Ọlọ́yin ọmọ Ísírẹ́lì ń tó dàrú mọ́ yín lọ́wọ́ èmi níyanjú ẹ̀. Inni Rasulullahi ilaykum. Kó lè mi sọmọ ọlọ́run jí n sọ́ kí n tó lọ ọlọ́run mi sẹ́ni. Musaddiqan lima bayna yadayya mina at-tawrati. Àwọn ẹ̀ka ti wá àwọn àṣewájú ọmọ ọlọ́run yóò sì wá jẹ́ mi. Wa mubashiran bi Mawlana Sheikh Alhaji Ahmed Al-Mukhtar. rasulin ismuhu Ahmadu. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Ahmadu. Bàbá wa ṣẹyẹ ọlọ́njẹ́ àríyìn pẹ́. Bàbá ọgbà jẹ́mu. Mawlana Sheikh Amirul Jaysh. Bàbá mi àgbà àṣekú. Anafaridun min a'immatil huda. Nínú àwọn ìmáàmù lọ́dọ̀ bàbá wa Mawlana Sheikh Ahmed Al-Huda. Nanu qawmun. Kullu faridin kana minhum ihtada. Wọ́n ní kálukú ló ní sẹ́tọ́lọ̀ wọn náà lọ́dọ̀ bàbá wa Al-Mukhtar. Nanu qawmun sa'idun min Ahmada. Al-Mukhtar lọ́lọ́ ní a máa tẹ̀lé káàkiri tí wà á jọ lọ Nanu ni. qawmun sa'idun min Ahmada. Ara bàbá wa Al-Mukhtar láti lọ láti ń bọ̀ sẹ́ bàbá wa Al-Mukhtar. Ìwà náà jájọ́ máa lọ. Má wulẹ̀ máa dá wa dúró jájọ́ máa lọ ní. Jam'iyyatun li su'ada. Mantamasha bisayidi sayida. Adakala ẹ wò fún ẹyin lára àwọn àfa. Ẹ wò báwọn àfa àti fẹ́ràn yín bàbá wa Al-Mukhtar. Àṣàṣì ò mọ̀ràn àwọn àfa. Tẹ̀síkírù ò ràn àwọn àfa. Bàbá àgbà Amirul Jaysh wọ́n tún náwó Al-Mukhtar. Bàbá wa Al-Mubarak. Ibn Al-Mubarak. Yaayi ti ṣe báyìí. My intelligence. Ẹ wo bí gbogbo. Amirul Jaysh ẹ máa wò torí ọlọ́run. Àwọn àfa wòye báwọn àwọn. Bájẹ́ wò wòye báwọn àwọn àfa. Tẹ̀síkírù ọ̀rọ̀ àwọn àfa. Ọ̀dà làwọn àfa òfin ni ọmọ lọ. Ibn Al-Mubarak kéwìyẹ mi.
Ahmada. bàbá àwọn akéwì yẹmí nù ní Síbìnà. onílù Nímbàdì wá sílé. Tàmàdà. Maulana Àlùdà. àwọn bàbá lẹ́kì Jàmíyà tó lè sọ́wádà. Mọ́tàmáṣà. Onítàlọ́wọ̀ yìí. Ṣàyédè. ìfẹ́ bàbá àlèwúdà ẹ wo bàbá síkú àdìsẹ́kọ́lá ẹ má jẹ́ àpò òbí o. àṣìbùnà Masha Allah ẹ máa kọ́ lọ ní onílù mo sọ̀rọ̀ ẹ̀ o máa tẹ̀lé wa àti wà ló mi máa dá o. ẹ wò bàbá wa Al-Mukhtar. ẹ wà wọn àfọ ọlọ́run tá a sì sẹ́wọ́. onílù Mọ̀lánà ṣe Jamal Agboola. Mọ̀lánà Al-Mubarak Masha Allah. bàbá wa ẹlẹ́wẹ̀ẹ́sù. Amadu Mukhtar ní Sunni. Masha Allah. لقد جاءكم لإله بصلاة الفاتحة. لقد جاءكم رسول من لا إله إلا هو عليه توكلت وهو بالعرش العظيم. بسم الله الرحمن الرحيم. إلى في قريش إلى في ملة الشتاء والصيف إلى في ربان البيت الذي أتاهم من جوع. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والقاتم لما سبق الناس إلى كل الهادي إلى صراط المستقيم وعلى آله وقدر قدر منا إليك يا رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم على سيدنا محمد. ọlọ́run bá kí anabi wa Muhammad mọ́dà salatu dúró lára anabi ọlọ́run. صلى الله عليه وسلم. وارض عن صحابه رضا الرضا. àwọn sàábì anabi tẹ́jọ́ lọ tẹ́jọ́ bọ̀ mọ́ yọ nìkan lẹ́nu صلى kẹ́yọ الله عليه ọlọ́run. وسلم. اللهم صل وسلم على سيدنا محمد. ọlọ́run bá sọ bá kí anabi dáadáa yòówù anabi lórí ọlọ́run. الذي ملاته من جلالك anabi tó dàmọ́lẹ̀ rẹ sí lára. وأينه من bẹ́ẹ̀ جمالك. yẹn bá yòówù anabi ayé rẹ ó lójútu. صلى الله عليه أصبح وسلم. مريم مؤيدا منصورا مسرورا. ayé òdiru rẹ mọ́ ọlọ́run rẹ ò dẹ́lu mi mọ́ ìyá rẹ náà bí mi. وسلم تسليما مثل ذلك. ọlọ́run máa bá ń اللهم ṣe kí anabi lọ gbére ní ọlọ́run. اللهم صل على سيدنا ọlọ́run bá ń محمد. ṣe kí anabi dáadáa صلى الله ọlọ́run. عليه وسلم. قلب الوجود ọkàn táyé fi ń jáyé anabi ni. وعالم الشهود. ọjọ́ táwọn alásàlátù ò bá ti ṣe máa yí parẹ́ nù. ما كان محمد Ànábì tàwí iṣẹ́. أحد من رجالكم anabi esi èèyàn woro ọlọ́run ló gbé síta gbangba láàyè oorun. ولكن رسول الله Òjíṣẹ́ Ọlọ́run ni. وخاتم النبيين. kì í sọ ọmọ ọlọ́run ló tó bẹ́ẹ̀. وكان الله بكل شيء عليما. gbogbo òwò tó ọba yóò bọ́ anabi ọlọ́run máa mú kọ̀ rẹ̀ ń bí tó wà. يا أيها النبي ọlọ́run ló fi sínú májàmú kùránì ó sọ bẹ́ẹ̀. حسبك الله ọlọ́run ní máa bá tiẹ̀ lọ Muhammad. ومن اتبعك من المؤمنين. أيها النبي Masha Allah. حسبك الله Al-Mukhtar fi ṣe ẹ máa ومن wọlé. اتبعك لكن من هو- المؤمنين àfẹ́ ẹlẹ́wọ̀ ẹ̀tù ló gbé wa jáde. Masha Allah. mo kí Ọlọ́run الله أكبر mo dẹ̀ kí anabi Muhammad. صلى الله عليه وسلم. bí mo ṣe kí Ọlọ́run àtànábì tán الله mo kí gbogbo àwọn afáwa lápapọ̀. àbá kí gbogbo ما àfa شاء wa. الله. ọ̀tọ̀ ni tó wà lọ́kàn mi tí mo fẹ́ sọ ní àyín tẹ́lẹ̀ الله àmọ́ tí mo bá pàdé yìí ó pa ọ̀rọ̀ mọ́ mi ní الله ẹ wá yọ̀ǹda fún mi gbogbo ẹ̀yin àgbàlagbà àfáà tẹ́ ń bẹ lórí ìjókòó kí n dákọ̀ gbogbo àwọn àfáà tí Ọlọ́run ní kí a pàdé lẹ́nìí ما torí شاء ìdí kan الله. bàbá bẹ́ẹ̀ dákọ̀ lónìí ó gba bẹ́ẹ̀ ni. nígbà tí mo wà lórí ìjókòó lórí ìjókòó yìí. èmi àtàmírù ẹ rí i pé à ń fi etí kó etí Maulana Amirul Jaysh.
mo wá ń sọ fún mi rò pé nínú tí mi ìfẹ́ láyé mi láyé ó ní kí èèyàn jẹ́ alápọ̀nlé mi kó máa ṣe mí lápọ̀nlé kí ẹnìyẹn máa wá fíìlì pé àbí bóun ṣe fẹ́ràn mi bóun dẹ̀ ṣe ń pọ́n mi lé yẹn bóyá èmi ò kà wọ́n kún. Allah akbar. èèyàn ní inú bàbá. mo wá ní kò dẹ̀ sí tó fà á dáìmán àtàlákọ̀ alimahabata wàlùkọ̀bùlà indal ulama. Masha Allah. walakin al-amra ó ní pé dáìmán mi kì í sábà jáde. Allah akbar. Allahu akbar. mi ò mọ àwọn àáfàá lọ títí. Allahumma salli ala Muhammad wa sallim. kìí ṣe tàfojúdi Allah. ó máa kéré nínú gádìn báyìí tí màá wà ń bẹ̀ táfà kan bá ti wá dé màá wá tẹnu bọ Àmírù létí pé kí ni orúkọ kí ló fọ àfáà yìí? bàbá tó dé yìí. Allah. bẹ́ẹ̀ ni bàbá tún kéwú lọ lórí ìjòkó nu o ìwọ tó lọ ti kéwú tán. Àmírù máa wá júwe fún mi pé àfa alágbájá nù àfa alágbájá ni. Allah. sọ̀rí bá ní bọ́lọ̀ ń ṣe ṣeré bọ́lọ̀ ń ti sèrè. kò ń ṣe pé mi ò mọ àwọn ojú yẹn o bẹ́ẹ̀ ni àmọ́ márìfàtà. àmọ́ márìfàtà yakin Masha Allah. kò sábà sí ọ̀rọ̀ yẹn ni èmi àti tẹ́nìkan bá tún dé màá tún ní Àmírù ta ni ẹ ń bá wà lábẹ́kúta Àmírù máa ní. gẹ́gẹ́ bí ipò Àmírù. ẹ o. bẹ́ẹ̀ ni Àmírù gbọ́dọ̀ dá Masha gbogbo wa mọ̀. Allah. Masha Allah. torí pé bàbá wa Àmírù jẹ́ ìṣìta náà bàbá wa Àmírù jẹ́ ìṣ. Radiyallahu ta'ala anhu. wọ́n mú mi bí ọmọ ni wàlá. Masha Allah. àìmọye ọ̀rọ̀ kámẹ́rà gbé. ló jàrá bẹ́ẹ̀ ni. ló lọ láàrin èmi àti bàbá Àmírù lè jẹ́ ìṣ tí è ṣe ọ̀rọ̀ gbangba Allah. nínú ẹni tó dàbí ilẹ̀ pòyì lójú ẹ̀ níjọ́ Àmírù lọ èmi náà jẹ́ kan wàlá. Masha Allah. tí màá kú bá kú máa ń sọ pé wàláhì ó mọ nítorí Bẹ́ẹ̀ni. ìyẹn nìfẹ́ àti ìbọ̀wọ̀ tí mo máa ń fún bàbá wa Àmírù lè jẹ́ sì tẹ̀ní bàbá wa Àmírù jẹ́ Sifuza ìṣ. sana. Masha Allah. kò yẹ kó mo olóore máa dààmú náà bẹ́ẹ̀ ni. Kamujada shakhsun tayyiban qad sama. àwọn èèyàn ó ṣe sóore fún ẹ tó máa wá wúwo lẹ́nu ẹ láti sọ níta gbangba láti sọ ní àwọn. Sifuza sana. Àmírù ni wá ń kéwú fún mi Allah. àfa alágbájá ni àfa alágbájá ni. mo ti wá dà á lánìyàn pé tí n bá ti dìde lẹ́ni gbogbo àwọn torí àwùjọ yìí wù mí wàlá. mi ò mọrú tí bàbá ẹlẹ́wù ẹ̀tù ṣe fọ́nà. Sifuza sana. ìjọba. Allahu akbar. Kamujada shakhsun qad sama. odidi luka. ẹ gbọ́ tẹ́nìkan bá wọlé tí bá wọ pé lágbájá ni ẹ tún wà mí báyìí wàlá. Allah. tẹ́lómi ó bá tún wọlé àní ẹlẹ́wẹ̀ tù. nígbà tí wọ́n tẹ̀ wá dé gbogbo ẹ̀ lórí ìjọba wa wọlé. ìjọba wa wọlé. Sifuza sana. Allahu akbar. Kamujada shakhsun qad sama. torí ẹ wá sí mi lè mọ ju ìṣẹ́jú márùn lọ Masha Sọ́rí máa ń Allah. lọ. amẹ́yìn àfáàní mo fẹ́ kí. bàbá fẹ́ kí wa. Allah. Allahu akbar. eléyìí àtẹ̀bírùhù mi ní asáàdìlẹ̀ àyàmì àlàyé Masha Allah. látijọ́ tí mo ti ń lọ ṣe wá sí mi ò gba irú kùnà yìí rí. Allahu akbar. Allahu akbar. sọ́ọ́rí báwọn o. àkọ́kọ́ bàbá sọ o. yìí tó wá yà mí lẹ́nu ni pé kìí ṣe pé mi kì í jòkó táwọn olówó àmọ́ múvọ́ọ̀mù gbogbo ìkùnà tó jáde yìí lẹ́ni àárín ẹ̀yìn àfáàní àwọn àfa náà sẹ́. Sifuza sana. ó dá nǹkan mo dẹ̀ ń wára mi lórí ìjókòó bàbá wa ń wára wọn. torí mo ń wo gbogbo àwọn èèkàn tó wà lórí ìjókòó pé ẹjọ́ náà kí ni àwọn ẹni yìí kí ni mo lè fi ṣe bùkásí wọn náà. Kamujada shakhsun qad sama. onírú agboola nìyẹn. Allahu akbar. ẹ mo wá gbàgbà fá títí mo tún gbowó àfa mi. Allah onírú Allah. agboola. Allahu bàbá akbar. agbọ́lá Kamujada shakhsun qad sama. wàláì owó àlefa sẹyẹ. àṣẹ òṣèlú Hey. ó mọ iye. owó sẹyẹ àtúgbà. Kamujada
jáde ṣàkísùn kọ́dí sàmà. àtúgbà owó bàbá àgbà kéwù yẹmí àgbà owó Al-Mubarak ọ̀sẹ̀ Al-Mubarak. kàmújáde ṣàkísùn kọ́dí sàmà. bàbá síkó nìyẹn. bàbá síkó ni àtúmọ̀ owó jáde àwọn àfa àmọ́ kọ́ ara wọn ni. bàbá ń gbọdọ̀ fún. bàbá ń gbọdọ̀ fún. sifuza bàbá Sayuti. bàbá Sayuti. bàbá Salati. sifuza tana. kàmújáde ṣàkísùn kọ́dí sàmà. 5G ni 5G lẹ́yìn. àfàwà Ajẹ́túmọ̀bí. nẹ́tíwọ̀kì wọ́n strong. kúmùtò ìyìnbá sídìí fi tùkẹ́ dọ́zọ̀ lima. àfàwà Al-Mubarak. bàbá wa Al-Mubarak. ìdọ̀húnlọ́hù. torí ẹ̀ ni ó jẹ́ ìdá kọ láti yọ agbára bíbá yìí. àbá báyìí láti fẹ́ máa gbé lọ. máa gbé dé ibẹ̀. ibẹ̀ ń. nẹ́tíwọ̀kì yìí ni mo fẹ́ lò. bẹ́ẹ̀ni. Ajẹ́túmọ̀bí. bàbá wa gbà. àwáyé wa ṣe rere. Al-Adabi. àwáyé wa ṣe rere. Al-Adabi. wọ́n ti náwó látẹ̀kẹ́ mi ò mọ̀ pé wọ́n palẹ̀ mọ́ àpònà tó báyìí ní tí mo kàn rí ni pé káfá dán kẹkàlẹ̀ káwọn afá wa sọpọ́tì ẹ̀ tó báyìí. La ilaha illallah. Allahu akbar. ìlú yìí ti yà. kèése mi náà fẹ́ fún lówó mo wá ń kí wọn pé ẹ kú náwó ọlọ́run níjó tán bẹ̀. Allahumma amina. bàbá àgbà ṣekú. bàbá àgbà ṣekú. hafidhahullahu wa ra'ah. àgbọ̀lálé tó tún kó dédé. ọlọ́run mọ̀ níjẹ́ ń tẹ́ lọ́wọ́ yín. àmín. bàbá àgbà ṣekú. nígbà ń fẹ́ Allah lára wa ọlọ́run mọ̀ ní yọ. Allah bàbá àṣekú jama wa ni wọn o. bàbá wa bàbá gbà. wa tó ni wọn. bàbá àṣekú Muhammadu Rasulullah ni wọn. ìmáàmù ẹsẹ̀ bàbá wa ìmáàmù ẹsẹ̀ ìmáàmù mẹ́gàmọ̀ ní yàgò. bẹ́ẹ̀ni. ẹ ṣeun àná ọlọ́run bàbá yín. bàbá àmà. Masha Allah. ọmọ ìyá mi ọmọ bàbá mi. Allahu Akbar. ìyá tó bí àfa wa àgbà Al-Mubarak a máa pè mí a máa ní sọ̀tún brọ́dà rẹ̀. Allahu Akbar. ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà Ibn Al-Mubarak. àfa wa àgbà Al-Mubarak a máa wà lọ́dọ̀ màmá wa ní ó yá pé Al-Mukhtar mo fẹ́ ṣàdúrà fún. Allahu Akbar. Ibn Al-Mubarak. ní déédéé Al-Mubarakun. ààyè tí bàbá àgbà aládìsá náà ń bínú ayé wa ọlọ́run níjó tán lọ́dọ̀ yín Àmín. kò ní tán ní yín. Àmín. àfáwọn àgbà Allahu tí bá Akbar. ti ń dárúkọ ẹnìkọ̀ọ̀kan ẹjọ́ ẹ mọ̀ gbé kámẹ́rà síbẹ̀ tó bá ń gbé ní mo wá ṣe rí àyín lé nìyí ẹ yẹn máa gbé kámẹ́rà sí o. wàláhì káfà. Sufi TV. Má jẹ́ ká wẹ̀ kú ẹ o. mo kí bàbá wa Amiru Lijeshi Amiru tèmi Lijeshi tòní. àwọn ń jókòó ọba wa gbà. Allahu Akbar. àwọn ni wọ́n jẹ́ bàbá orúkọ tí bàbá Amiru sọ wọ́n ó jó orúkọ tí bàbá tèmi náà ń jẹ́ Allahu Akbar. Allah. Bukhari. Muhammadu Buhari eléyìí ibú yẹn jẹ bẹ́ẹ̀ ọ̀ lè bá nu Maruwa ọ̀ lè bá lórí ọ̀kadà ọ̀ lè bá nu kórépè. Allah. wàláyé ọ̀ lè bá Buhari nínú rẹ̀ hàn. àbí bí ara Buhari ò bá wa ní owó lọ́wọ́ bí Buhari ò bá wà lọ. láyé Buhari ò wá rí sẹ́mọ́ yóò máa fọ́n táyà. láyé ọ̀ lè bá ń bẹ̀ wọ́n bá ti gbọ́ owó kọ́ wọn ọ́fíìsì lọ́wọ́ ti bá. bẹ́ẹ̀ ni. àánú ọlọ́run bá ń bá yín. bẹ́ẹ̀ wa Amiru Lijeshi. abá mi àgbà. Professor Kamaluddin Balogun. Professor sọfìnìkà. Allahu Akbar. Professor. Aṣeiku Kamaluddin. Aṣeiku Kamaluddin Balogun. Allahu Akbar. ẹ ṣeun ọlọ́run bá kí yín. ẹ ṣeun. Allahu Akbar. bàbá mi àgbà. bàbá sẹyẹ ni. bàbá sẹyẹ. ayi àjọ lólé ni. nígbà tí imam kuba kún dé mẹ́kà. Masha Allah. ó sọ̀rọ̀. Masha Allah. ọlọ́run bá dúpẹ́ fún yín. pẹ̀lẹ́pẹ̀lẹ́ Allahumma amin. dọ́là ni dọ́là. bàbá mi àgbà. Sheikh Jamnu. àníyàn nìyẹn. hafidhahullahu iná wa mọ́lá ra'ah. amalu bi niyat. àníyàn lẹ́ ń wò yẹn. àwọn nìyẹn adiswan àwọn nìkan ni. ọlọ́run níjó bàjẹ́ fún yín. àmín. gbogbo àsọdọ̀ ìmámù Lẹ́kì. Ìmáàmù Lẹ́kì. Al-Hafid. Ìmáàmù Lẹ́kì Al-Hafiz. ìmáàmù. dídé bíbí báyìí lónìí. ìmámù Lẹ́kì ló nà iṣẹ́ yìí. wàláyé sọ́ọ́dẹ̀mà tí mẹ́sì bá ṣe àṣìṣì. àwọn wàláyé tọ́wọ́ bá máa gbá lókù ilé ni o. mò ń bọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa ẹlẹ́wù ẹ̀sùn gẹ́gẹ́ o torí mo ti ráwọn ẹ̀kọ́ kan kọ́ before èmi lára wọn mo tún wá rí mi ìkọ́ lónìí náà àmọ́ mo mú Lẹ́kì you are just useful to everyone.
Ìmáàmù Lẹ́kì Ìmáàmù Al-Hafiz. Al-Hafiz lórí péjì wa ń jò ní gbogbo jàmọ́ wa ń tájì wọn Ìmáàmù Al-Hafiz ẹ máa wò bẹ́ẹ̀ kí ló dé ìbọn náà ti ń pèrè mi ó ní ti ń ṣẹlẹ̀ ẹ kú tọ́jú baba ó aláìlá. ní ti ń ṣẹlẹ̀ ńjọ́ yẹn. Masha Allah. Ìmáàmù Al-Hafiz máa ń ṣe mí bí ẹyin. Allah. Al-Hafiz máa ń ṣe mí bí Ìmáàmù Al-Hafiz bí girlfriend. big girlfriend. Allah. bàbá yẹ gbé jáde bàbá yẹ gbé ìgbóni omi Ìmáàmù Al-Hafiz Òun wà níbi kí ló lè. sallallahu alaihi wasallam. Mo wá rí i pé ẹ̀jẹ̀ tàná àti tòní lòrò papọ̀ lára. àjọ ń bọ̀ láti bẹ̀rẹ̀ ni. Gẹ́gẹ́ bí sẹ́wọ̀n Jamiu ṣe máa ń ṣe bẹ́ẹ̀. Wallahi tallahi Kò ní tán lọ́wọ́ yín. kò ní tán. Mo dúpẹ́ owó tèmi yìí o. Allah adúpẹ́ rẹ o Mo dúpẹ́ rẹ o. adúpẹ́ rẹ o. Mo wá padà sọ́dọ̀ channel of success. Channel of success. Àfáà tó ń fún àfáà jẹ. Allah akbar asadam dáàmú ńlá lẹ́ ń wò yẹn. Ẹ gbọ́. Allah akbar. Dáàmù tí ọ̀pọ̀lọpọ̀ àfáà ti ń gba omi. alikọ́sì mi Bàbá wa ní bọ́ọ̀sì bí ìjọba. Àṣé kéèyàn bá tóbi bẹ́ẹ̀ ni nínú ẹ̀kọ́ tí mo kọ́ láàyè ó ní kéèyàn bá ti tóbi jẹ. wàláì. Gbogbo wọn tó rò pé ó ti lóko yẹn. Òkú rẹ̀ ń ṣe òkú tó tóbi. wá máìkì ti wá ń lọ májèké oko bá ti wá o. tọ́ Tí òkú bá ti tóbi tán. tógo bá ti tóbi Àwọn tó bá tóbi tán ọ̀gá ọwọ́ wọn bá dẹ̀ ní. ara wọn máa wálẹ̀ ní tọ́ bá ti dókè ìjọba nìyẹn. Tí èèyàn bá ti dókè tán tó ti tóbi tán yẹn wàláì tàlá ara rẹ̀ máa balẹ̀. Nínú àṣeyọrí àti àṣeyege àti achievement. Àbáwá àlìkọ́sì mi ìjọba kò yẹ kó kí àfáwá àlìkọ́sì mi gbà pé kò sí báwọn fẹ́ gbà lọ́dọ̀ àfáà mi wọn láyé. Àmọ́ bí ẹ ṣe tó yẹn wọ́n á máa náwó pé ìjọba nìyẹn ìjọba ò ní fẹ́ nu ara ẹ̀ sọ pé mi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Ó wá jà sí pé iná alákọ̀ọ́bà alẹ́bí ó ti lè kà á léyìí Allah. yunasibu wa yutobi shakhsiyatahu. Masha Allah. Gọ́fúmẹ̀ntì ò kí ń sọ pé èmi ni gọ́fúmẹ̀ntì ìwọ ni wàá máa sọ pé àwọn ìjọba mú mi. Bàbá Ọlọ́run ní padà lẹ́yìn. Allahumma amin. Mo tún kí ọmọ bàbá mi àgbà Ìmọ́tọ́lá Afilahullah. Al-Mubarak Ìmọ́tọ́lá. Afilahullah. Allahu akbar. Al-Mubarak Ìmọ́tọ́lá. Al-Mubarak Ìmọ́tọ́lá. Allah. Allahu akbar. Al-Mubarak Ìmọ́tọ́lá. ọkùnrin Ọlọ́run. Ìmọ́tọ́lá. Masha Allah. Àwọn ọ̀la àwọn àlùbáríkà ló jókòó yìí. àlùbáríkà ni gbogbo àwọn tó bẹ àwọn táwọn ẹ̀yà àfa bí dá. Àwọn ọmọ ẹ̀yà àfáàrí. Ìmọ́tọ́lá Ọlọ́run níjó bàjẹ́. Allahumma amin. Mi ò ní tẹ́ lọ́wọ́ yín láéláé. Mo padà sọ́dọ̀ bàbá Síkó. Mo máa ń gbọ́ síkó dáadáa. Mo dẹ̀ ti rójú wọn rí dáadáa. Ìgbà táwọn adélé ni wọ́n tún ń bi Àmírù pé ṣé mo gẹ́tì sáwọn náà ni. Wọ́n ní ọ̀rí bẹ́ẹ̀ yẹn bá tóbi ó wá ní àrọ̀ra wọ jàlámí àwọn sì ń. Ọlọ́run ní padà lẹ́yìn. Allahumma amin. Àpọ́nlé ní Ọlọ́run bá mi fi sínú mizanul hasanat fún yín. Ẹ ṣe mo kàn. Mo padà sọ́dọ̀ àbá wa Ibnu Sayuti nínú àwọn tí mo ti fetí kan Àmírù létí pé àfáà wa yìí rọ́lọ́run lára ta ni àwọn náà. Àwọn ní Ṣéhù Abẹ́òkúta náà wà àbí ẹ̀kọ́ àmọ́ nẹ́tíwọ̀kì wọn ó kárí gbogbo Nàìjíríà ni. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Ẹ ṣeun jazakumullahu bi hadhihi al-karama kulla khair. Allahumma amin. Mo kí àfáà mi mudiruna wa muallimuna Sheikh Masha Allah. Jamaluddin Musa
agboola agboola. hafidhahullahu wa ra'ah. àkọ́bí tí mo bí Jamalu mo sọ kò wá sí ẹni tó jẹ́ ń sọ orúkọ yẹn kọjá fáwa Jamalu lẹ. masha Allah. ó fọlá àlùbáríkà níjọ́ tí bàbá wa táwọn lọ́dọ̀ bàbá kúkú táwọn bàbá Mùdírù Agboola wa ń sọ bí wọ́n ti sọ bàbá wa Jamalu láì náà ní orúkọ wọn wá ní ó dẹ̀ gba àwọn àfáà máa ń lọ ànẹ́pọ̀ mẹ́ni náà ló fi dàbí pé kèé tán lé wọn. bẹ́ẹ̀ni. Buhari tí àbá Amiru jésì ń jẹ́ yìí náà ó níbi tí ti ń bọ̀. ó níbi tí ti ń bọ̀ ni ẹ̀yẹ lọ́ máa wo tí lórí íńtánẹ́ẹ̀tì àwa ó máa mú tiwa. ṣé ó ní baba sí kó ń sọ ni. Allahu Akbar. wọ́n níbi tó ṣe kí ni ibi tó ti sọ́ǹgì ni ẹ̀ sórí bó ti ṣe ra rẹ ní nǹkan báyẹn tó ń lọ mọ́ ọkọ lórí íńtánẹ́ẹ̀tì. ní gbogbo gbà. wọ́n ní kí ló fà ó ló fà yín ni. Allah. ìkájáde ń jò ní ó fẹ́ so kọ. ìbára ṣe orúkọ wo ló sọ ọjọ́ náà ná tí gbogbo àwọn afáwọn lọ gbé mú jáàmù pé ẹ dákun kí ni túmọ̀ eléyìí mo ní orí lórí íńtánẹ́ẹ̀tì mo á bí léèrè ni òun gọ́gù ẹ̀ ni òun dẹ̀ rí i pé ó fáìn. bẹ́ẹ̀ni ọrùgù. ọlọ́mọdé oṣù kò sọ. àmín. bàbá Jamal kò ní padà láyìn. àmín. múlà. múlà nìyẹn. múlà. àwọlù sọ́ọ̀lì yìí. gbogbo Àbújá. Al-Hafiz. àwọlù múlà nìyẹn. múlà nìyẹn. bẹ́ẹ̀ni. mo ń bọ̀ ní oyin bìkánjọ ni mo wá rí múlà kí n tó débẹ̀ mo ní múlà ń ké Kùránì lọ mo wá dé ibẹ̀ ń tòótọ́ Al-Hafiz mo kọ́ rẹ̀ pé mo máa kọ́ pàdé múlà ni mo wá bá ń ta mo ní ẹni yìí tán sára Al-Hafiz tẹ́yẹ́yẹ́ ń tòótọ́ Ọlọ́run ní padà lẹ́yìn àmín. kò ní tán lọ́wọ́ yín o mo padà sọ́dọ̀ àfáà mi ẹgbà ẹgbẹ́ yáàyì rèé yáàyì nù. àbá yáàyì yáàyì. lẹ́wà wọ́n yáàyì ní ọ̀rọ̀ wọ́n yáàyì nímọ̀ wọ́n tún wá yáàyì níwà. ẹ ò yòókù ànábì kí ni yóò dùn dáadáa Ọlọ́run níjó padà lẹ́yìn yín. iléeṣẹ́ yáàyì ò ní bàjẹ́ o. yáàyì ò ní bàjẹ́. kò ní bàjẹ́ o. kò ní bàjẹ́. nẹ́tíwọ̀kì yẹn dẹ̀ ti ń rìn Áfíríkà. gbogbo Áfíríkà ni. gbogbo àwọn Áfíríkà báyìí. yáàyì ń tẹ́ lọ́dún. yáàyì ti lọ bẹ̀ gẹ́ẹ́ wọ́n ti lọ gẹ́ẹ́ Ọlọ́run nípa yín. àmín. torí ẹ̀yin ni rúhù iléeṣẹ́ yẹn máa haka jildaka mithlu dhufri. yáàyì ṣe interview. kò ní rẹ̀ yín. àmín. Ọlámọ̀lánà Muhammad Rasulullah. sallallahu alayhi wa sallam. mo kí àfáà mi àgbà ọjọ́ yẹn tá a bá ṣe àtò ọdún mẹ́jọ báfa ṣe wá wáyé mo sì láìkì àfáà fún mi láàánú ìrántí pé mo ti pàdé wọn ní Abẹ́òkúta ọdún náà pọ̀ níjọ́ tí mo dẹ̀ pàdé wọn náà hákàdá òun jíbùtù bí fasọ̀ hàtì. Allah. Abẹ́òkúta. Ìkórìíta mẹ́ta. wákàtí dájọ́ náà nù. ó tún wọ́lá ìṣáná lẹ́tà. bàbá yìí ló kọ́. o ṣeun ó yẹ gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run nípa rẹ̀ lẹ́yìn. Allahumma amin. gbogbo àwọn èèyàn fáwọn mi tẹ́ ń bọ́ ń bẹ̀ yẹn àfáà ló kún wà yín ní sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ wallahi tallahi. Ya salam ọmọ ìdùnnú àti àfáà mi náà àfáà yìí láti Abẹ́òkúta wọ́n sì wá láti Mùsùlùmí gbà mí ọ̀dọ̀ wa ni wọ́n ti wá kí jímọ̀. Ọlọ́run ní padà lẹ́yìn Ọlámọ̀lánà Muhammad Rasulullah. sallallahu alayhi wa sallam. àfáà mi bàbá wa gbà ẹlẹ́wù ẹ̀tù olúborí àlùbáríkà lẹ́ ń wò yìí olúborí èmi máa ń pè ní symbol of humbleness ó dàbí báwọn tó bá dáa fún wọn kí n gbéraga o ẹni tó bá rò pé ó dáa fún òun ni òun náà ní máa ń ríra rẹ o ọmọ ìyá ìmọ̀mù kún bá àkùnrin ọba ti ní olúborí ọmọ ìyá mi ẹ̀yọ̀ wà nẹ́bí ara. Imam Murtala ajẹ́túmọ̀ Masha Allah. rizikol fasọ́ọ̀ta yàtàmàkànù fi riyadatil
الجلسة الجلسة كيف يشاء وجمع بين العلمين جمع بين الإنجليزية والعربية ما شاء الله فإذا ìmọ̀ kó bá a kọ àmọ́ tó wọ́n fẹ́ gbà wọ́n wọ́n wá wá sí Yorùbá Ọlọ́run nípa rẹ̀ lẹ́yìn yìí ló ṣe kàn bálà. wá sí lónìí gbogbo ológo ni mo fẹ́ bá sọ̀rọ̀. Allah. nǹkan tí mo rí lónìí ó sẹ́ndí mẹ́sẹ̀gì fún gbogbo ológo ẹ fẹ́ kí àwọn èèyàn àbí ẹ mú wá mo kí ìyá tó bí àfa wa ọ̀dọ̀ mọ̀mọ́ mo fẹ́ lọ wá sí lọ tẹ́lẹ̀ kódà mo ti sọ tí mo fẹ́ sọ nípa mọ̀mọ́ fún ìmáàmù Ayakumullah. àmọ́ wá sí òní lè gbé mi gbàbẹ̀ mọ́lẹ̀ ni gbogbo ẹ̀yin àfa mi gbogbo ẹ̀yin azakirun Zainu gbogbo ẹ̀yin ológo. ATM gbogbo yín King Zainu. Ọlọ́run ní jẹ́ ń tẹ́ lọ́dọ̀ yín láéláé Allahumma gbogbo ẹ̀yin ìyá wa amin. tẹ́ jókòó pẹ̀lú màmá wa yín náà Ọlọ́run abá mi wà pẹ̀lú yín. Allahumma amin. mo ní mẹ́sẹ̀gì mi ológo ni mo fẹ́ bá sọ̀rọ̀ Allah. kẹ́límọ̀ kẹwàá tó wà rampant lọ́dọ̀ gbogbo ẹni tọ́lọ́run bá ṣàánú tó jẹ́ ológo ní gbogbo fíìdì tó bá wà yálà àfáàní yálà olóṣèlú yálà oníṣòwò àmọ́ èyí tó pọ̀ jù ní tàwa tàfà torí àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní àyín lẹ́nu kẹ́límọ̀ kẹwàá tí máa ń sábà jáde lọ́dọ̀ wa wípé wọ́n ń bínú mi ni. Oh. wọ́n bínú mi. wọ́n máa gbé wọ́n ń bínú ni inú wọn ò dùn ni lónìí àwọn àfáà tí wọ́n ń bẹ lórí ìjókòó yìí wọ́n padà jẹ́ yé ká kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ológo tó ní wọ́n ń bínú òun ló bí àwọn èèyàn nínú o. Allahu Akbar. Ọlọ́run tó o bá dẹ̀ bí àwọn èèyàn nínú tí wọ́n bá fi bínú ìbínú wọn lápá lára rẹ̀. Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹ rí gírànà yẹn tẹ́ ẹ ríràwọ̀ ẹ̀pọ̀ ń yọ ọ́ bọ̀ látọ̀kán pé ó mọ̀ dàbí pé ẹni yìí fẹ́ di nkẹ́ tó kẹ̀ parẹ́ lójijì tẹ́ ẹ rí mọ́. Ọlọ́run. àwọn àyè mẹ́ta kan nìyẹn ti ń kọsẹ̀ bóyá bẹ́ẹ̀ ni kó wá sí o. tó o bá fẹ́ ru ẹrù délé tó o dẹ̀ fẹ́ ru ẹrù dalẹ̀ tó o dẹ̀ fẹ́ débi àwọn àgbà ẹ̀ńdẹ́ tọ́lọ̀ ń bá ṣe é lólógo ojú ẹ ò gbọ́dọ̀ kúrò lọ́nà mẹ́ta kan. àkọ́kọ́ ojú rẹ ò gbọ́dọ̀ kúrò ní iwájú. Allah. máa wo wájú tó o bá jólógo torí lẹ́yìn iwájú ó tún kú wájú o. ẹlẹ́ẹ̀kejì ojú ológo kò gbọ́dọ̀ kúrò ní ẹ̀gbẹ́ nígbà kan. ẹ̀gbẹ́ máa wẹ̀gbẹ́. ẹlẹ́kẹ̀ẹ́ta gbogbo ẹni tó bá fẹ́ lo ọládàlẹ́ ojú rẹ̀ ò gbọ́dọ̀ kúrò lẹ́yìn nígbà kan. máa wẹ̀yìn wo wájú wẹ̀gbẹ́ kọ wẹ̀yìn. òyìnbó tó wá ṣe mọ́tò ó pòwe fún ọ ni pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí yàn án wò tí àgbákò yìí ti ṣe èèyàn ó nìyẹn ló jẹ́ mọ́tò ó fi gíláàsì síwájú. mírọ̀ àkọ́kọ́ nù. nígbà míì tó o bá wà wàkuwà o lè ṣàgbákò láti wájú. bẹ́ẹ̀ni. òyìnbó dẹ̀ fi mírọ̀ méjì sẹ́gbẹ̀ẹ́. ẹ̀gbẹ́. pé má sọ pé àjọ wà nínú ẹgbẹ́ ni wá ẹgbẹ́ rẹ lè kẹ́ ẹ ní gàǹgbà mi. bẹ́ẹ̀ni. tírélà lè fọ́rẹ́ǹjì. o gbọ́ mi kódà ẹni tí ò tú ẹ lè kẹ́ ẹ dáadáa. lẹ́gbẹ̀ẹ́ ńgbà mi. ọ̀kadà náà ṣerú ẹ̀. bí tirẹ́là bá ń lọ téèyàn dẹ́ gbé rẹ́ǹjì o ní máa sọ pé ṣé kò wá rí nẹ̀ ni ẹgbẹ́ tó ló wà lóòótọ́ lè má ṣe mùsíbà fún ọ wájú àmẹ́gbẹ́ rẹ
nǹkan lè bàjẹ́ mbẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta ó lẹ́yìn iwájú làwọn tá a bá ẹgbẹ́ làwọn tá a jọ wà Allah. ẹ̀yìn làwọn tí wọ́n ń bọ̀ kò síbi tí yẹn ti ṣiṣẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò ní ṣiṣẹ́. Allahu Akbar. téèyàn bá wá jẹ́ ẹni ọlọ́run ṣàánú tọ́lọ́run bá máa ní kó lò ó dalẹ̀ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́lọ́run máa ti kọ́ bí yóò ti ṣe lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta o. La tusa'ir kaddaka linnasi. kó má bàa dàrú kò síbi tó dé tó ní báwọn kan tọ́lọ́ má lè gbé ọlá ẹ̀ délé ni o ti bá àwọn nǹkan tó ti ń lò ní ọlọ́run ló mọ iye ọjọ́ tó àwọn àlùkọ́sì mi ti wà yìí náà àbó gbọ́ bọ́ mistake tó lógo máa ń ṣe ni pé ijó ògo bá ti fà á máwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sọ wọn dẹgbẹ́ nù. Wala tusa'ir kaddaka linnasi. no lọ farabalẹ̀. La tusa'ir kaddaka linnasi. gbogbo àwọn tó bá gbókò wọn bọ́lọ̀ ń ṣàánú wọn tí wọ́n ń bẹ níwájú rẹ̀ àfáàní ó mọ kéwù ni kò mọ kéwù gbogbo orú fíìdì tó bá wà tí wọ́n bá ń bọ̀ lẹ́yìn kọ́ ọba àti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ kó tó jù bẹ́ẹ̀ lọ o ti láṣọ bí wọn ni o ti lékìsà bí wọn. Wala tusa'ir kaddaka linnasi. wàá ṣubú. Allah. àwọn tó wà níwájú yẹn gbogbo orú tó lọ́n bá ṣe fún ẹ má jẹ́ kí wọ́n fi ijọ́ kan padà sínú ilé káwá mí kalẹ̀ pé ajadata nù. ṣé torí tó lọ́n wá ṣe fún un náà ló jẹ́ pé wá tẹ̀ wá báyìí. Wala tusa'ir kaddaka linnasi. Al-Mubarak bí èèyàn ṣe rú ẹ̀ wọ́n ti já data. data rẹ̀ o. bẹ́ẹ̀ni wọn ò stop fídíò ni kò lọ mọ́nu. gbogbo àwọn tó bá wà níwájú pé àwọn ẹni yìí ẹni síwájú kò ń dàrú yóò bá sọ pé ìwọ̀n oníwọ̀n nìyẹn ò kí ń mọ̀ ìyẹn máa ń mọ̀ wọ́n ara ẹni. Allah. Wala tusa'ir kaddaka linnasi. má dẹ̀ jẹ́ káwọn èèyàn tì ẹ́ ní tìkútì sáwọn tó jù ẹ́ lọ. bẹ́ẹ̀ni. àwọn tó bá jẹ́ fáǹsì ẹ wọ́n máa gbé ẹ kọlu gbogbo àwọn tí ó mọ̀ kọ́ lè pa ẹ nì. wọ́n lè pọ́. ìwọ ni wàá sọ pé ẹ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹ dákun. níjó ní bẹ́ẹ̀ni. ìmáàmù lẹ́kì ìmáàmù Al-Hafiz. ẹrú ọlọ́run yẹn ọlọ́run ṣàánú ẹ̀ gan. Allah. ìwọ́n ń bá mi sọ̀rọ̀ ó ní bàbá mo ní náà ó ní jọ ní òun ti sọ fún ìmáàmù lẹ́kì òun sọ pé àbáwo ni ọ̀rẹ́ àlìmùtá ọ̀rẹ́ yín àlìmùtá rẹ̀ ńkọ́ ó ní wàláhì níbi tẹ́ ẹ̀ sí torí gbogbo àwọn tẹ́ ẹ rí tẹ́ ń sọ̀rọ̀ yẹn àwọn tó sọ̀rọ̀ fún nàná máa lọ sọ fẹ́ni tó sọ fún padà. Allahu Akbar. ìwọ àfa. gbogbo owó tó mọ kó máa pa àwọn àfa àjẹ lẹ́yìn torí kó fún ẹ ní ọjọ́ kan ẹlòmíì kẹjẹ sí jẹ́rà bí ìdí náà lórí fa. bẹ́ẹ̀ni o nẹ́tíwọ̀kì rẹ̀ wá dàrú bẹ́ẹ̀ni. ó gbọ́ torí wo fẹ́ tẹ́lẹ̀. ẹni yẹn ń gbọ́dọ̀ sọ fún mi pé ìmáàmù wọn sọ pé broda mi ni wọ́n o broda mi ni wọ́n o èèyàn ò dẹ̀ lè sọ anything nípa wọn wàá rí pípọ̀ ojú mi lẹ́ẹ̀kan náà ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni tí ìmáàmù ò lè fọkàn sí rárá pé ọ̀rọ̀ tó sọ níbẹ̀ ó lè dọ́dọ̀ mi. Wala tusa'ir kaddaka linnasi. ìmáàmù lẹ́kì bá ń ṣe báyẹn ó sì kọ́ la fi ń tagi ìwọ ìmáàmù tó ibi tó ti jẹ mọ́mù. ìmáàmù pápá bẹ́ẹ̀ni ìwọ ìmáàmù pápá èwo ń tiẹ̀. Wala tusa'ir kaddaka linnasi. a manage gbogbo ẹ̀ ní. abáni láti sọ irika dakali nas. Wala tusa'ir kaddaka linnasi. máa síwájú níwájú bí èèyàn bá ti rá àwọn táwọn àwájú yẹn gbogbo ọjọ́ tí àwọn èèyàn bá ń dé tí wọ́n ń pè é ìwọ àti wọn bákan náà ni o wàá máa sọ pé aṣíwájú wa ni wọn. Wala tamushi fil ardi maraha. tó o bá sẹ́rí yìí tí mo sọ yìí òun ni ológo kì í sábà pàṣẹ ju o. Allah. yìí tí mo sọ yìí àlẹ́ yìí ti rọ́ọ̀fù bí síyáàdà bàbá ń síkó. Allah. gbàgbé jùlọ ẹni tó lọ́ọ́ máa ti ní kó dá fún
àti gbà pé àwọn kan tóró bó ṣe kún yẹn ṣe pé àwọn èèyàn fúlù fa. bẹ́ẹ̀ni. ó Amiru Jais. ẹ gbọ́ Al-Mubarak ẹlòmíì àwọn wo rẹ̀ pé kí ni mo fẹ́ nídìí lọ́dọ̀ ẹnì kẹ́kẹ́. Allah. kí ló ń jẹ́ lọ́dọ̀ ẹ̀ tí mi ò àgàgà ẹ̀wá tá a bá tẹ̀ tó jọ máa fà. bẹ́ẹ̀ni sọrí báwọn jágbàgbé owó jágbàgbé epo bẹ́ẹ̀ni bàbá kó tí àjáde sọ lè pa mí ni. àbí bẹ́ẹ̀ni. o yòó mú ànábì kí ni mi ò dùn. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا. bí èèyàn bá ti fúlù tán ṣé ẹ mọ̀ pé tí ẹ bá ṣe ọ́mbúnẹ́sì tó kọjá là ló ń jẹ́ kí irú mọ́mọ́ àlàfíìsì máa débì kan. bẹ́ẹ̀ni. ẹni tó ń bá gọ́fúnà sọ̀rọ̀ gọ́fúnà sọ̀rọ̀. ẹni tó ń bá ọba sọ̀rọ̀ ẹni tó ń bá sẹ́nẹ́tọ̀ sọ̀rọ̀ wàlá. kí irú ẹni yẹn máa wá débì kan kó máa wá ní bọ́dà mi ni wọ́n o. ẹ mọ̀ pé ó ń bu ara ẹ̀ ni bójá bíbẹ̀ yẹn ò ní parọ́. ṣé tá a bá jọ dúró ṣé màá wá èmi náà ó dúró èmi wà ní Al-Hafiz ó yá bákan ni mo jẹ́ wájú ẹ̀. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا. àkọ́kọ́ nu ìdí ń fa nìyẹn. fìlà tó wà lórí mi fìlà eléyìí tí bàbá dé yìí. Al-Hafiz ni wọ́n ní kó lọ kó wa. Imam Al-Hafiz. bẹ́ẹ̀ni wọ́n máa ń ṣe bíbí girlfriend mi. kèése yìí tí mo là ń tànú goslo. ẹ yòówù ànẹ́bì. bẹ́ẹ̀ni o kèése yìí tí mo là ń tànú goslo tí wọ́n rà òun o. sọ́ọ́rí eléyìí. nígbà tí wọ́n máa kó fìlà náà Ìmáàmù Jamnu náà kó fún pé ẹ bá kó wọn bàbá àti dà. Allahu Akbar. àwọn náà wọ́n dẹ̀ kó wá fún mi Jamnu wá sọ fún mi pé èmi gẹ́gẹ́ ni mo kó fìlà yẹn wá. Allahu Akbar. bàbá wa lo fìlà náà gbogbo Al-Mukhtar official bàbá fìlà yìí fáyìn bàbá fìlà yìí fáyìn. bí mo ṣe lọ níjọ́ sẹ́ni mo wá fọwọ́ rí báyìí mo fẹ́ ṣàdúrà ni mo wá fọwọ́ kan rí báyìí. bẹ́ẹ̀ni. mo kàn rántí ni torí bẹ́ẹ̀ yẹn bá ṣoore fún mi èmi kì í wọn oore ẹni tó ṣoore ni mo máa ń wọ̀n. Allah. tó o bá yá sí pé bẹ́ẹ̀ yẹn ṣe tó oore ló ń wọ̀n wàá máa ṣìyàn mú ẹlòmíì 20,000 ló máa fún ẹ. bẹ́ẹ̀ni. àmọ́ òun ni kò wò pé irú kí ló dá sọ́dọ̀ ẹni yìí Wàláì. tó fi yọ 20. Wàláì. mẹ́yẹ táwọn àfa dá fún mi níbí báyìí ni. Wàláì. àwọn àfa. ẹ wo gbèsè ni tí n bá rí wá sí kẹ̀kẹ́ ṣe bí kí n máa dọ̀bálẹ̀ kí n máa kí gbogbo yín ni. ká máa kí yín ni. torí gbogbo ẹni tó máa jábọ́ nínú mínísírì ẹ̀yìn tí ó ti jábọ́ náà ni. bẹ́ẹ̀ni Amiru Jais wà jòkó. ẹ gbọ́. bẹ́ẹ̀ni Amiru Jais ń bẹ jòkó. káfà kan tó désàlẹ̀ Al-Mubarak. bẹ́ẹ̀ni. wọ́n á gbé ọ̀rọ̀ yẹn dé mínísírì àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. Ìmáàmù Yayi nígbà tí àfa Al-Mubarak wá sí ni. ẹ̀rí ìmọ̀tọ́lá ti ní kò tọ́lá mọ́. kò tọ́lá fún mọ́. ìmọ̀tọ́lá já. channel of success. bẹ́ẹ̀ni kèé ṣe èèyàn. bẹ́ẹ̀ni. kíní kan nígbà tí wọ́n bá ti tó kárí báyìí ẹnì yóò dé sálẹ̀. wàláì adabiya ni marikasi ni. àbí tumura ni. o gbọ́ Allahu Akbar. o yóò mú ànábi kí ni mi yóò dùn. sallallahu alayhi wa sallam wala tusa'ir khadaka linnas. bẹ́ẹ̀ bá ti déwájú gbìyànjú kó o ṣe kí ni kó o ń bu ara ẹ àwọn tó rò pọ́n déwájú yẹn o lè ti ní lápò jù wọ́n lọ o bọ́ o lè ní lọ́wọ́ tó wọn. Allah. o lè ní lápò jù wọ́n lọ àbọ̀ o lè ní lọ́wọ́ tó wọn. yóò bá fẹ́ gbé òkú rẹ lọ fún ìyá rẹ. àkọ́kọ́ nù. kọ́sì sunkún ọmọdé ò ní wọn lára ó ti lọ náà nù ni yá mútu. tó o bá jólógo ọ̀pọ̀lọpọ̀ ológo ni àwọn tá a bá wájú wọn bínú wa ni àwọn táwọn wájú wa wọn bínú ni rárá o irú ògo wo ni wọ́n náà ń lò sógo tó fẹ́ overtake àwọn tó ń bọ̀ ni àbí ògo jẹ́jẹ́ mi ni mò ń lọ mo sọ ọ́ níbi kan jò ní tó o bá ń bọ̀ àwọn kan mọ ibi tó o lè dé ẹni tó bá déwájú wọn mọ̀ nẹsẹ̀ ẹlẹ́fẹ́ lomi wọ́n wàá wù ẹ́ bóyá wàá dẹ́sẹ̀ yẹn kọjá ni àbí wàá gbé àbí wàá dúró wàá bẹ̀bẹ̀ pé ẹ dẹ́kun afẹ́ kọjá tó o dẹ̀ rí ọ̀pá ẹ̀yìn rẹ̀ yìí bẹ́ẹ̀ni ọ̀pá ẹ̀yìn yẹn mo sọ ń lọ ní jò ní bẹ́ẹ̀ni bí sí àtàfi jòkó ni o nísàlẹ̀ kókó pé bẹ́ẹ̀ni téèyàn bá dúró báyìí tọ́ ọ bá dúró yìí tó dáa jù ni pé kó mọ má ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀yìn rẹ̀ rẹ̀. torí ẹ̀ ní rúkú fi wà nínú òrùn nínú òrùn o. tó o bá tẹ ẹ̀yìn ẹ fúnra ẹ ní jẹ́jẹ́ very easy fúnra rẹ wàá dìde padà. sẹ́mi aláàlímọ̀ àmì ìdáwó. wọ́n pe àbáná wàlákàlà mọ́ dìde. mo bọ́nu lọ́wọ́ ogun Allahu Akbar. àmọ́ tó o bá ń bọ̀
Ìmáàmù Al-Hafiz tó o bá débi tó yẹ kó o ti tẹ̀ tó o bá tẹ̀ tó tẹ̀. àwọn kan bẹ gbogbo wọn gbogbo àwọn àfáà kan ni wọ́n fi ilẹ̀ dọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni o. àwọn gbogbo àwọn àfáà kan ló máa ní gbogbo ọ̀rọ̀ kọ́lá kìyàmà. àwọn kan máa ní rárá yé mú fúnra mi. yé ń dálì kìyàmà lẹ̀ láyé bàbá Sàtàrù ló sọ bẹ́ẹ̀. Allahu Akbar. bàbá Sàtàrù ló sọ bẹ́ẹ̀. tá n bá fi tipátipá báyìí tẹ̀ tó bá ti dún kẹ̀. tọ́ wọ́n débi tó ọmọ gbé. kò sí rọ́bà máa ń nú ọ̀rọ̀ rẹ mọ́. bàbá náà wàlá kàlà àmì ọ̀tún wí mọ́. ولا تمش في الأرض مرحا. ìmáàmù ó máa gbọ́dọ̀ máa gbé ẹni gbẹ́kúgbé tá a bá ní sáwàdà gbogbo aláwa yìí o abẹ́ni tó jù wá lọ wàlá. àfi tá a bá ní gbà o wàlá. abẹ́ni tó jù wá lọ o àfi tá a bá kàn fẹ́ wo pé àti kíni be humble sórí tó bá humble fún ẹni tó bá wà wájú tó bá kúnlẹ̀ fún òun ló máa fà ẹ́ dìde. bẹ́ẹ̀ni ọgbà boarding pass inú. ṣé ẹ rí wájú yẹn gbogbo àwọn méjì ọ̀tán wà ń bẹ̀ wọ́n lè mọ lóògùn mọ́ àmọ́ níṣẹ́ tó ń ṣe. dáadáa ni. jẹ́ kán má jẹ́ kán dá ẹ dúró tó bá débi tó yẹ kéèyàn ó ti gba páàsì ṣé kí ni gba páàsì bẹ́ẹ̀ jẹ́ kán sí ẹ lẹ̀ tá bá dá ẹ dúró lókè yẹn ò ní kọjá ibi tó dé àkọ́kọ́ nù. ẹlẹ́kejì ibi mùsíbà wà Imam Murtada bẹ́ẹ̀ni ó tún ní ẹgbẹ́. ẹgbẹ́ méjèèjì side view. ẹgbẹ́ méjèèjì bàbá ṣẹ̀yẹ àwọn làwa tá a jọ wà báyìí àwọn àlèmọ̀ àṣírùn. bẹ́ẹ̀ni. bàbá àlèmọ̀ àṣírùn náà gbogbo àwọn tó já sí wípé Ọlọ́run kàn gbégbà fún ẹ ló jẹ́ kó dàbí pé àánú ó jù wọ́n lọ ẹlòmíì mọ tó ń jẹ́ jù ẹ lọ. wàlá. ní tó dẹ̀ ń gbé ara ẹlòmíì nínú jáfa ó ju gbogbo tó ní lọ. ó jù lọ o. àmọ́ tó o bá ti ní torí pé wọ́n ti yọ jù wọ́n lọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ò sí mọ́ wọ́n lè ba tiẹ̀ jẹ́ náà látẹ̀gbẹ́. wọ́n mú sí ẹlẹ́ni. ẹlẹ́kejì nu. Allahu Akbar. ẹlẹ́kẹta làwọn tó ń bọ̀ lẹ́yìn. Allahu Akbar. wọ́n máa gbẹ́rù yẹn látẹ̀yìn náà. bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. Allahu Akbar. wọ́n dẹ̀ máa gbá bọ́mbà tí yóò yọ. Allahu Akbar. Amiru ló sọ bẹ́ẹ̀. sẹ́rọ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn àmọ́ tí wọ́n dà lọ́la o. àwọn àkànbẹ Ọlọ́run fún wọn níyì wọ́n lò ó tán. bẹ́ẹ̀ni ó lo yìí tán ó gbowó yìí. ẹ gbọ́. Allahu Akbar. yóò bá dẹ̀ ní tán bá ní kó jẹ́ tán kó ṣe kíni kó jẹ́ sẹ́kù. àwọn tá ń bọ̀ lẹ́yìn yẹn má tẹ̀ wọ́n ní tẹ̀kútẹ̀ torí ẹni tí wàláhì ẹ̀rọ mo ń sọ fún ẹ whether you like it or not ẹni tó máa tún wà ń gbòòrò tó máa ju tiẹ̀ lọ Ọlọ́run prepare ẹ lọ́wọ́. Allahu Akbar. ó lè wà ní súnmúra lọ́wọ́lọ́wọ́ báyìí o. wàláhì o ó lè jẹ́ súnmúra ló wà ládàbíyà bóyá ti lọ ní àbí tèkó. ẹ gbọ́ ó dẹ̀ lè wà nínú ọgbà lọ́wọ́ nu ó lè mẹ́kàsì. máa bẹ nínú ọgbà tiwa náà lágége. tó ń wù ẹ́ ní orí screen báyìí. àwọn là ń pè ní feeder steam. ó gbọ́ mi. Ọlọ́run o. tá a bá lọ wo gbogbo fíìdì pátápátá kúlù ní ṣáàdì sọ̀gírìn kánà mi kọ́bùlù. kọ́bùlù kábí sọ́gìrán. kúlù ní ṣáàdì kẹbírìn. kánà mi kọ́bùlù sọ́gìrán. tẹ́ bá lọ wo gbogbo àwọn tí wọ́n máa ń gba world best ní gbogbo fíìdì kìí ṣe pé ọ̀sán ganan máa ń lọ gbà àti kékeré ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá jẹ́ boxer tẹ́ ẹ rí tó gba heavyweight champion àti olympic náà ṣe máa ń. wà bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ olympic. gbogbo àwọn ní tyson ni. bẹ́ẹ̀ni. àwọn olífìdì ni. bẹ́ẹ̀ni. àwọn Joshua. ọmọ wa yìí Joshua. àti yìí tó nà ń jò ní iná àtẹ̀yìn náà ti máa ń bọ̀ díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni. irú Messi mi ń bọ̀ irú Ronaldo mi ń bọ̀. bẹ́ẹ̀ni. níjọ́ táwọn Ronaldo wà lórí fíìdì ẹ̀ nìkan sọ pé èyàn kan tún lè dára lórí fíìdì tó báyìí. bẹ́ẹ̀ni tó gba ọbẹ̀ sílẹ̀ méje. tó o bá ti wá ríra ẹ̀ tó jẹ́ sí pé níjọ́ tí wọ́n dé o páàsì lọ́dún àwọn tí ẹjọ́ wà. bẹ́ẹ̀ni ọ̀ ń gbá wọn níwájú. tọ́lẹ̀ lomi ń bẹ. bọ́ńbà bàjẹ́. ìjọ tọ́lọ̀ ń bá ti fún ló iyì òun gbà pé òun ò tí ì níyì àfijọ́ tóun bá fi iyì yẹn tẹ àwọn tán bá wà lẹ́gbẹ̀ẹ́. ó Allahu Akbar. kó pè wọ́n lórúkọ kó ya sí wọn kó sọ̀rọ̀ sẹ́lómi kó délé kó máa ní à mo ẹ̀ ń ta rẹ̀. mo fún jẹ mo dáàgì ẹbí jẹnẹrétọ̀ ọmọ àlè. sórí gbogbo wọn tó ń ṣe báwọn
àwọn tó ń bọ̀ lẹ́yìn náà àṣírí rẹ̀ ò bò. àṣírí rẹ̀ ò bò. níjọ́ táwọn bá dé. fídíò rẹ̀ náà ni wọ́n lò. lópin ìgbà tó já sí wípé bó o ṣe ṣe táwọn tó bá ń wájú àtàwọn tó bá nìyẹn àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ táwọn náà bá ti dé ní tí wọ́n mọ̀ fojú ẹ̀ rí nìyẹn pé àwọn náà àmọ̀gbà táwọn náà wà ń gbòòrò gbogbo àwọn tó bá wájú wọn ṣe kíni wọ́n já wọn ní jumping wọ́n ṣe kíni ni wọ́n á máa bú ẹ nígbà yẹn ò ní rẹ́ni sọ pé ṣáìsì wọn àmọ́ wọ́n tó bá ọ̀ ń bù pẹ̀lú oore àtàntọ́rọ̀ fún ẹ bí bàbá ẹlẹ́wù ẹ̀ tún ṣe ṣe yìí kẹ́ tó lè kó wá sí ìjọ yìí nínú ìmọ̀ràn ìmáàmù Lẹ́kì ni níjọ́ tí ìmáàmù Lẹ́kì wá ń gba wá sí lọ́dọ̀ mi ìmáàmù Lẹ́kì ni ṣé ní bàbá ìmáàmù ẹwẹ̀sù yìí wọ́n láwọn ń bá wọn fàṣẹ àmọ́ àwọn ò tún rí irú àníyàn tó lọ́n fi sára wọn. Allah. kéèyàn máa ṣe tiẹ̀ lọ kó máa ṣe tiẹ̀ lọ kó tiẹ̀ má tiẹ̀ gbogbo ntẹ́ rí kò sínú pílánì o. torí jẹ́ lómi bá ń sìn ọ́ àbí ó ń kún ẹ torí ìjọ tó bá máa nídìí ẹ kí wọ́n náà wá kóhun náà ni. wọn àbí ẹ̀dá kó má sí aṣọ iye tó ṣe. Ìmáàmù Lẹ́kì wá ní àwọn làwọn wá ní bí n bá gbé kalẹ̀ ẹ ti ṣe gbogbo tẹ fẹ́ ṣe ẹ débẹ̀ bí Al-Mubaraku bá ṣe fẹ́ ṣe kíní kan ẹ ti débẹ̀ bí baba Jamalu bá fẹ́ ṣe kíní kan ẹ̀yin náà ẹ ní kẹ̀kẹ́ tí ẹ ṣe ẹ ti ẹ̀dá sẹ́wà náà lọ́rùn ká dúró kẹ́kọ̀ọ́rùn bọ́. Allahu Akbar. kíkọrùn bọ́ yẹn òun ló fa kí gbogbo àwọn àfáà tán níbòmí tó yẹ kán lọ lé tán ní tafsiri níbòmí. láti lọrin. sí wọn ní láti lọrin. láti Abẹ́òkúta. láti Èkó. láti gbogbo ayé. everybody dé wàá pa káwá ní ọ̀dọ̀ ìmáàmù Ẹlẹ́wùẹ̀tù ni àwọn ń bọ̀ nínú Mega Monday ní Lẹ́kì níyàyé bí ó bá ti rí báyẹn ó ti kọjá pé ẹnìyẹn lówó lásán Avenue àti kàmílábùkù wà dáadáa fẹ́ni tó bá fẹ́ kàmílábùkù wàláhì. ṣebí kó sọ pé òun fowó mi náà ni. Allahu Akbar. àbí bẹ́ẹ̀ kọ́ ni. Alihuda. ó ẹ gbọ́. bẹ́ẹ̀ ni Alihuda àfọwọ́. kí ló ní di owó ẹ mú ó ti sọ. ó dọ̀ ọ́ mú. àbí o ò bọ́ mi o ní tiẹ̀ mo ní tèmi ni. bẹ́ẹ̀ni ó sì lè má ní tiẹ̀ náà kí wọ́n ní tiẹ̀ bẹ́ẹ̀ni ìyẹn náà tún lọ báyìí náà bàbá pé èmi ò ní tèmi ìwọ ní tiẹ̀ sọ mi yé wèrè láfihànjú ẹ̀ ìyún náà tún láì bẹ́ẹ̀ni torí díẹ̀ yìí ìyún náà ò kọ́ mi kéwù ìyún náà tún wà. the center of concentration lórí ọ̀rọ̀ lecture mi yìí ó ní pé all I see here is humbleness. love and humbleness. I received love. Mo receive àpọ́nlé lọ́dọ̀ àwọn àfa tó súnmọ́ 1 million. owó tí 1 million níbí báyìí. bẹ́ẹ̀ni bá a mú yàrá alága yóò kàn jẹun sínú lásán èló ní òfìlẹ̀ àwọn àfa wọn contribute ìjọba ti dé. mo gbà á ládùúgbà àtẹ̀mí. bàbá gbà á ládùúgbà bẹ́ẹ̀. torí mo rí pé humbleness yẹn náà ló fa àwọn èèyàn wá sọ́dọ̀ ìmáàmù wa Ẹlẹ́wùẹ̀tù yìí. bẹ́ẹ̀ni. tí a bá jẹ́ni tó ń sọ pé bákan la jẹ́ni àwọn èèyàn mọ̀ wò wá rẹ̀ nìyẹn ìgbà yẹn wá kọ́ ọ̀sì àwùsù ọ̀dà tó bá kọ́ mọ́sálásí sọ́kọ́ tiwa mọ́ ni. Allahu Akbar kí wàá lóde sọlọ́hún gbàrún wa níbi tá a ti ń kí. àbí sọlọ́hún gbàrún wa níbi tá a ti ń kí ni àbí kí náà rà. ọ̀rọ̀ yẹn ni kí òde sùúrù lérè gbọ́dọ̀ tó gbà ní. díẹ̀sì wà ní. ẹ yóò mú ànábì dáadáa. ẹlòmíràn tó ní mo kírun ní sùúrù lérè jẹ́ Káàbà ni. sọ wáyé Káàbà ni mo kírun ní orúmọ́dá ànábì Muhammad tí mo sálámà tó dá mi lóhùn ó tánu. ẹ yóò mú ànábì dáadáa. sallallahu alaihi wasallam. gbogbo tó lọ́n bá ṣe fún wa ẹja ṣe kíni. ẹja ṣe gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. àwọn èèyàn ń bẹ àwọn èèyàn wà o wọ́n lè tún sọ ẹ̀rẹ̀ká dakali náàsì má gbé orí fáwọn èèyàn àwọn èèyàn nígbà tí lọ́wọ́. àwọn èèyàn ní ìgbà tí ó. wọ́n lè àtẹ̀mùsì fìlẹ̀ àbìmọ́ra má rìnrìn tanku lórí lẹ̀. Inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. kọ́ máa nábì Lukumanu má bàa ṣe rí ibú òun lójó sọ gbogbo ohun tí ó lè jẹ́ kí ògo rẹ̀ má dalẹ̀ fún ó ní wala tusa'ir kaddaka. wala tusa'ir kaddaka linnasi. gbogbo ẹni tó pín ẹlẹ́tọ́ lo ẹ fún ẹ ló lè lo ó. wala tamshi fil ardi marha. confam ni àgbọ̀lẹ̀ lọ́wọ́ àmẹ́. wala tamshi. mọ́tò tún wí. wala tusa'ir kaddaka linnasi. Ìmáàmù Lẹ́kì gbogbo ẹni tó ń bẹ̀rẹ̀ báyìí pé ànàkùnmọ̀lá yìí ló lè kí ẹ lórí dúró báyìí. wala tusa'ir kaddaka linnasi. kí ló ń gbé tó ń gbé àbí ẹ gbọ́ ó gbọ́ mi. ẹ ti jẹ̀bi ànábì. àbí akéde ń jọ ní
ní wọ́n ń jà wọ́n sọ pé òun dòde àfa ńlá ní tòótọ́ àmọ́ kò mọ̀ wọ́n ara ẹ̀ àlùkọ́sì mi ọkùnrin kanú àwọn ọ̀rẹ́ wa ni òun náà sì san lérí dáadáa bí gbogbo àwọn yẹn sì dìde tí wọ́n ń kun lára bí bá jòkó báyìí ó bá ká ẹsẹ̀ báyìí. ó wá ká ẹsẹ̀ kò báwọn àgbàlagbà tí jòkó lé Allahu Akbar ayakumula ẹ̀yin bọ́ débi wa. wàlá tùsọ̀yìn kàdákàlì náà sí. ẹ jòkó la. wọ́n á sì gbà bẹ́ẹ̀. ẹ gbọ́ ni. ó wá ṣe báyìí tiẹ̀. yẹ mọ̀ pé kéèyàn jòkó kó balance. ó balance. gbogbo àwọn gbé anakumula yìí dé anakumula yìí. ìwà ń rọ ìka ara rẹ̀. ọ wá ṣe báyìí. pé má dàda. bí mo ṣe fọwọ́ ṣe ẹsẹ̀ yìí. ọba tó sẹ́mi lẹ́nu ẹ̀sà. bí ṣe ń kíra rẹ̀ nù. Masha Allah. Ìṣe kò sí ìdàfúnra rẹ̀ lórí ìjòkó. Ìkíra rẹ̀ lórí ìjòkó. Ìkúnpẹ̀rẹ̀ rẹ̀ lọ́kùnrin lórí ìjòkó. Gbogbo àwọn tó dé àwọn wá dìde. ìgbà tá a wá lọ tán àbá àti ó wá dé ó wá ní bí àwọn bá dé tí ẹnìkan rò bíi pé òun ò lè kí àwọn tó wá jòkó tó wá kásẹ̀ kò ń sàkùkù fógo nìyẹn ó wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ dà. bẹ́ẹ̀ni ọkùnrin Ọlọ́run tára nǹkan. ọ̀rẹ́ wa wá dìde. ó bá nàró wọn tiẹ̀. ó ní má dàla. ó ní àfa. àbá àwọn nípa wáàsí yẹn. ní parí rẹ̀. wáàsí tó ṣe yẹ. àkókò náà. àkókò. ó ní mo jòkó mo wá kásẹ̀ kò. mo kásẹ̀ kò. ṣé ẹsẹ̀ tiẹ̀ àbẹ́sẹ̀ tèmi. ẹsẹ̀ rẹ mo ká ni àbẹ́sẹ̀ rẹ ká lọ sọ̀tù. ṣé ká lọ yẹjú ẹ̀ sọ̀tù. Allahu Akbar. wàlá tùsọ̀yìn kàdákàlì náà sí. nígbà mo wá gbọ́ sọ̀rọ̀ náà mo rí wọn àfa náà tí wọ́n ọdẹ ẹgbẹ̀rún èèyàn dìde ẹnìkan ṣoṣo wá jòkó. bẹ́ẹ̀ni. ó wá kásẹ̀ kò. ìwọ náà oníwọ̀nbí ayé yìí ni ẹ. ó rí gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá tó ti dìde tẹ́lẹ̀ ẹyọ kan ṣoṣo tó kù tí ò wá dìde òun ló wá dúró lé lórí. ó mọ̀ pé ẹni tí ó mọ̀ jókòó yẹn. bẹ́ẹ̀ni. ó sọ fún ẹ pé. so mo láwùjọ. ẹ gbọ́. ó sọ fún ẹ pé mẹ́ni wèrè wà lẹ́yìn. wàlá tùsọ̀yìn kàdákàlì náà sí. bàbá bẹ́ẹ̀ mo ní tó bá dijọ́ mi ẹni tó jókòó tó kásẹ̀ kò ń gan orí rẹ̀ ló yẹ kó ti bẹ̀rẹ̀ kíkí. ó wàá mi fi wá a kí àwọn bàbá wa. wàá mọ̀ pé kẹ̀kẹ́ ní gbẹ́nu rẹ̀ tó fi jòkó yẹn mo ní kó o tó ju máìkì ilẹ̀ padà òun fúnra rẹ̀ tí ó dìde kó o tó bẹ̀rẹ̀ nígbà o bá kí tó ṣàpọ́nlé rẹ̀ òun rẹ̀ ni ó kọ́kọ́ dìde ni ó kì ọ́ subhana rabbika. àlékún àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ sí ọlọ́mọba asef Mawlana Sheikh Ahmad Al-Mukhtar wọ́n ní afáwa Zainu ẹ máa bọ̀ bàbá aláìlá ọlọ́njẹ́ máa wà dáadáa dígí wa láyìnlá. láyìnlá olúwa ràgàbó ọlọ́run kó wọlá bíbí ànàbí mágbà fọ́tà láti fọwọ́ aláwo dígí wa láyìnlá Zainuda olúwa ràgàbó ọlọ́run kó wọlá bíbí ànàbí mágbà fọ́tà láti fọwọ́ aláwo. Láyìnlá olúwa ràgàbó ọlọ́run kó wọlá bíbí ànàbí mágbà fọ́tà láti fọwọ́ aláwo dígí wa láyìnlá olúwa ràgàbó ọlọ́run kó wọlá bíbí ànàbí mágbà fọ́tà láti fọwọ́ aláwo dígí wa láyìnlá olúwa ràgàbó ọlọ́run kó wọlá bíbí ànàbí mágbà fọ́tà.